Ó tó ọjọ́ mẹ́ta kan tí fídíò kan ń jà ràìnràìn lórí ọ̀rọ̀ àwọn agbófinró àtàwọn ọmọ kéékèèké kan. Fídíò yẹn mo farabalẹ̀ wo fídíò yẹn dáadáa. Ó kàn jẹ́ nǹkan ìtìjú pé iléeṣẹ́ agbófinró orílẹ̀-èdè wa ṣì wà nípò tí wọ́n wà. Ó jẹ́ nǹkan ìbànújẹ́ nítorí pé gbogbo àgbáyé ló ń wò wá. Mi ì fẹ́ mẹ́nu lọ́rọ̀ yẹn. Mo kàn rò wípé wọ́n á ní wá wí tẹnu ẹ̀ o. Á dẹ̀ wí bó bá jẹ́ irọ́ ni kí wọ́n sọ pé irọ́ ni. Wí bí àkú bẹ́ẹ̀, bá kú bẹ́ẹ̀ ọ̀run là ń lọ. Ẹ yé jẹ́ á tanra wa jẹ, ayé kan ló wà. Bó bá wù ẹ́ kó o sòótọ́, bó bá rántí ikú Gáà, kó sòdodo. Àwọn agbófinró, àwọn kànńdá tó wà láàrin wọn, tí ó wà nínú ìrẹsì, àwọn èpò àti àlìkámà ń dàgbà pọ̀ nínú agbófinró orílẹ̀-èdè wa ń bí, lórílẹ̀-èdè Nàìjíríà. Kàkà kó dẹ̀ sàn, ó ń pele sí ni. Kò sàn lára ọmọ ìyá àjẹ́. Ojoojúmọ́ ló fi ń bí obìnrin tẹ́yẹ ń jí lura wọn. Ẹni tó bá wo fídíò yẹn, mi kì í fẹ́ waste time. Níbi tí ọ̀dọ́mọdé kan tí wọ́n ti dá dúró. Èmi ò sọ iṣẹ́ tó ń ṣe, mi ì mọ iṣẹ́ tó ń ṣe o. Ẹ lè ní yahoo, ẹ lè ní gbá, ẹ lè ní yahoo plus, I don't know. But n tó ṣẹlẹ̀ rèé, tí èèyàn bá fẹ́, tí ọlọ́pàá ní gbogbo àgbáyé, tí wọ́n bá fẹ́ arrest èèyàn gan, àwọn ọlọ́pàá ìlú tó dáa, níbi tí ìlú ti dáa, ẹ̀kọ́ tí wọ́n máa ń kọ́ wọn, ẹ̀kọ́ bí wọ́n sì kọ́kọ́ bọ̀wọ̀ fún àwọn ọ̀daràn ni. Era sir, yes sir, welcome sir, how are you sir, can I see your papers, can I see this? Kò sí yẹn níbí. Ó jẹ́ nǹkan ìtìjú. Ẹni tí kì í ṣọ̀daràn gan wọ́n embarrass ẹ̀. Ẹ má ṣì mí gbọ́ o, mi ò sọ pé gbogbo agbófinró o. Kì í dẹ̀ ṣe torí ìbẹ̀rù, mi ò sì sọ pé gbogbo agbófinró. Fact remains that bọ́rọ̀ bá ṣe rí la ṣe máa sọ. Gbogbo nǹkan tá a bá ń generalize, a jẹ́ pé percentage ẹ̀ pọ̀ ni. Torí a ní àwọn ọ̀rẹ́ ọlọ́pàá tán jọ̀gá tó dáa. Ṣé ẹ tiẹ̀ ráwọn tẹ́ ń kó sójú ọ̀nà yìí tí wọ́n pọ̀ jù? Ṣé bá a gbọ́ pé wọ́n ní wọ́n tún ń lájá lára àwọn ọmọ ìta, àwọn ọmọ ìsọta? Ṣé lóòótọ́ ni wọ́n allege wọn? Torí à ń gbọ́ pé lára àwọn tí wọ́n mú yìí náà, tí wọ́n gbé fídíò wọn síta yìí, níbi tí wọ́n ti ń embarrass ọmọ kékeré. Wọ́n ní wọ́n sọ wípé àwọn kan wà ńbẹ̀, wọn ò ń ṣọlọ́pàá. Níbo ni wọ́n ti ráṣọ ọlọ́pàá? Then àwọn tó wà ńbẹ̀ tí wọn ò bá wọṣọ ọlọ́pàá, àwọn tó wọ slippers, ṣé iṣẹ́ ọlọ́pàá náà ló wá ti dáradára bẹ́ẹ̀? Mo dẹ̀ jẹ́rìí IG tuntun tó ṣẹ̀ṣẹ̀ débẹ̀ o, torí ẹni mímọ̀ ni. A mọ̀ wọ́n, a mọ̀ pa àwọn ìgbà tí wọ́n wà lÉkòó, tí wọ́n wà ní kọmíṣánná. Ṣé ẹ dẹ̀ wòran, ẹ jẹ́ káwọn agbófinró rúkurùkú tó wà láàrin àwọn agbófinró gidi, ẹ jẹ́ kán ba iṣẹ́ agbófinró jẹ́. Iṣẹ́ tó yẹ kí èèyàn ó máa wò, kínú èèyàn ó máa dùn. Iṣẹ́ ọlọ́pàá, the way tí ẹ ṣe ń múra láyé àtijọ́, àgàgà àwọn mópò. Tẹ́ ẹ bá rí, á wù yín ṣe. Iṣẹ́ náà ló wá ti di tí mo pàdé agbófinró kan níjọ́ kan ní Alágbàdo. Ó wọ slippers, ó gọ̀kadà, ó wọ aṣọ bí àǹkárá native sórí aṣọ iṣẹ́, ó ti yó bìtì. Bẹ́ẹ̀ lẹ́nu ẹ̀ rùn fọ̀tí. Ẹ wá sọṣẹ́ agbófinró, ẹ wá sọra yín di ọ̀tá aráàlú. Orin ọ̀rẹ́ aráàlú wá kàn jẹ́ orin orí ahọ́n lásán. Àwọn aráàlú tí ń bẹ̀rù agbófinró gan ju armed robber lọ. Bẹ́ẹ̀ agbófinró kì í ṣe armed robber o. Ṣùgbọ́n ìwà àwọn kan nínú wọn, ó jẹ́ káyé máa fojú kan náà wo gbogbo wọn. Ẹ wo dressing, ẹ wò múra. Ó yẹ kí ní OIG kan change orientation àwọn èèyàn yìí. Kán tún wọn dá lẹ́kọ̀ọ́ bí ẹni tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbaṣẹ́. Kò dá káyé mọ́ nígbàgbọ́ nínú agbófinró. Ó yẹ káyé rí agbófinró ọ̀kan ní ẹ lọ ságọ̀ ọlọ́pàá, kán dàgọ̀ ọlọ́pàá, kọ́kàn wọn balẹ̀ pé mo jàre ọ̀rọ̀ yìí, èmi náà máa jàre kúrò ńbẹ̀.
kì í ṣe kẹ́rù máa bà wọ́n pé agbófinró àwọn ti rí ó ti gbowó ó ti ṣe kinní kan. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ fẹ́ bà institution yẹn jẹ́ ni ẹ̀yin agbófinró. Most of the agbófinró tó ń wà nírònà tẹ́ ń ṣe stop and search kì í ṣe gbogbo yín o. A pàdé àwọn tó dáa tá àti ẹ̀ mọ̀ rí tá a bá ń drive lọ. The way they talk, but tí mo máa ń rí lára àwọn yẹn ni pé wọn ò ń ṣe tout. Àwọn kan wà nú àwọn agbófinró lè mọ̀ yàtọ̀ nú àwọn àti tout. Mo mean ọmọ ìta. Wọ́n jọ ń jẹ, wọ́n jọ ń mu ni, wọ́n jọ ń fà ni. Tẹ́ bá dé àwọn bòmí èèyàn wa ni o bàbá. Tí wọ́n bá dákọ̀ agbófinró míì fún yín, ẹ máa rò pé wọ́n jọ ń sùn, wọ́n jọ ń jí ni. Epo àti àlìkámà tó ń dàgbà pọ̀ yìí, ṣé epo yẹn ò ní padà kó bá àlìkámà? Ṣé kò ní ba family name àlìkámà jẹ́? Ẹ mú ọmọ kékeré yẹn, ẹ gba báàgì lọ́wọ́ ẹ̀, ẹlẹ́fẹ́ chẹ́ẹ̀kì báàgì ẹ̀, ẹni kó máa sùn ní kọ̀rọ̀. Àwọn kan tó ń lérí máa ń bẹ̀ ẹ́ bíi pé tí ò bá ṣọ́ra ẹ̀. Ọmọ yẹn dẹ̀ ń sọ wípé ṣé ẹ mọ̀ pé gbogbo ohun tẹ́ ń ṣe ni wọ́n ń record, wọn àwa wọ́rì. Ibi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ni. Wọ́n ní wọ́n ń record ẹ gẹ́gẹ́ bí agbófinró. Ìyẹn ò tó láti caution wípé ẹ mọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà lẹ́ ń represent. Gbogbo bí ọ̀pọ̀lọpọ̀ yín ṣe ń misbehave, ṣé ẹ rò pé ara yín lẹ́ ń represent? Institution tẹ́ ń represent ó ju gbogbo everybody lọ. Ẹ wá mú lọ, àwọn èèyàn wá ń wò yín, ọmọ kékeré yẹn, ẹ wá yà bítí bẹ́ẹ̀ bá tiẹ̀ tú ẹrù ẹ̀ láàrin ibi tẹ́ ẹ ti mú, ẹ wo ibi tẹ́ ẹ ti mú, ẹ wo ibi tẹ́ ẹ mú lọ. Ẹ mọ̀ nǹkan táwọn èèyàn ń sọ ni pé tó bá jówó lẹ bá lọ́wọ́ ẹ̀, ní tá à ń sọ ìkọlá àmọ̀ sọ. Iṣẹ́ ọlọ́pàá ó mọ̀ dáa. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ba iṣẹ́ yẹn jẹ́, ẹ má jẹ́ képe ò mú yín, képe ò já yín. Iṣẹ́ tí àwọn èèyàn ní ìgbọ́kànlé nínú ẹ̀ pé ó lè yọ àwọn nínú wàhálà ni. Ẹ má tó fi kó wàhálà bá àwọn èèyàn, kán rọ́ ọlọ́pàá kẹ́rù máa bà wọ́n. Àwọn kan ní ká má blame ọlọ́pàá lọ títí, mo lá máa blame wọn. Kì í ṣe gbogbo wọn là ń blame. À ń dáàbò bo institution yẹn ni, kán má borúkọ IG jẹ́. Torí IG kọ́ ló rán wọn níṣẹ́ tán lọ jẹ́ ẹ̀. Ìdí tá a ṣe ní blame wọn púpọ̀, ẹ sọ fún mi. Àwa ni èèlò ni wọ́n ń gbà. Wọ́n ti mọ iye táwọn ó gbà kan tó gbaṣẹ́. Wọn á dẹ̀ sọ wípé àwọn máa exhort àwọn aráàlú, àwọn máa nígbà tí wọ́n gbaṣẹ́. Wọn ò sọ pé tá a bá lọ ṣe stop and search, ìtí ọ̀yà ká tojúbọ̀ la máa tojúbọ̀. Ẹni tó bá free àníjẹ́ ó lọ, àá mú lọ kọ̀rọ̀ ni, kò sínú àdéhùn. Ẹni tíṣẹ́ yẹn ò bá pè kó fi ilẹ̀. Back to government. Wọ́n ní ẹ ṣe interview fún sójà kan gbà kan. Wọ́n ní ni o. Wọ́n ló sọ pé àwọn làwọn ń fowó ra búùtù, fowó ra aṣọ. Èló ni wọ́n ń gbà? Wọ́n ní wọ́n ṣẹ̀ṣẹ̀ increase ẹ̀ ni. Ẹ jọ̀ọ́ èló lọlọ́pàá ń gbà? Èló lóṣèlú ń gbà? Ọlọ́pàá tó tẹ̀lú lóṣèlú torí bó ṣe ń náwó. Àgàgà àwọn olóṣèlú tí wọn ò tiẹ̀ ká pín nǹkan tán. Tẹ́ wá fi graduate ṣe ẹ̀ṣọ́ ẹ̀ tó dẹ̀ rí bó ṣe ń náwó. Ó máa fún àwọn ọmọlẹ́yìn ẹ̀ náà ní backup tí wọ́n bá rí kán ṣe fáráàlú. Ṣé ẹ mọ̀ ni? Èló lolóṣèlú ń gbà? Èló làwọn tó ń dàyà kọ ààbò aráàlú ń gbà? Èló lẹ̀ ń san fún wọn tẹ́ ẹ bẹ̀rù Ọlọ́run? Gbogbo bí ẹkọ́nọ́mì ṣe bàjẹ́ yìí. Ẹ wá ní àwọn kan hùwà bàjẹ́. Ṣẹ́yìn ò mọ̀ wípé àtẹkọ́nọ́mì àti wà ẹ̀yin lẹ bàjẹ́? Everybody ó máa gbọ́ iye owó iyebíye. Owó aṣọ, owó gbá, owó àwo, kí ló dé? Ẹ fẹ́ bayé jẹ́ ni. Àní kò sówó nínú ìlú. Ojoojúmọ́ lẹ̀ ń approve owó fúnra yín, lẹ̀ ń yáwó. Ìtẹ́ ìfowó yẹn náà ṣe dà á rí. Epo tún wọ́n. Aráàlú ń forí ko. Ìta ń rà lọ́jà lọ́lọ́pàá náà máa rà. Encourage ìwà aburú tí ọ̀pọ̀lọpọ̀ wọn ń wò, ní gbogbo wọn o. Ṣùgbọ́n ẹ̀yin ìjọba náà lè fa gbogbo ẹ̀. Kì í ṣe owó tó yẹ kírú àwọn agbófinró máa gbà báwọn ológun máa gbà ní fún wọn.
owó ẹ̀mí ni. Ẹ̀yin agbófinró, àṣejù yín pọ̀ o. Ẹ̀yin agbófinró, ẹ̀yin ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà kan tẹ́ ń wà nírònà, àṣejù yín pọ̀. Ẹ yọ̀ sáwọn èèyàn lọ́rùn, wọ́n á fi tayọ̀tayọ̀ fún yín ní tẹ́ ń bá fẹ́ tí wọn ò bá ti ń ṣọ̀daràn. Ẹ̀yin tẹ́ ń wà lórí stop and search, ẹ má lọ search èèyàn ní kọ́nà. Allegedly agbọ́pọ̀ nǹkan tẹ̀ ń fi POS gba owó lọ́wọ́ àwọn èèyàn. Ṣọ̀daràn ni wọ́n. Owó kíni? Wọ́n láwọn ọmọ yahoo oríṣiríṣi. Àwọn ò sọ pé iṣẹ́ tó ọmọ yahoo ń ṣe dà. Ṣùgbọ́n èyí tọ́wọ́ bá tẹ̀, ṣó yẹ kẹ́ ẹ gbowó lọ́wọ́ ẹ̀. Ó dàbí ẹni tá ló lọ agbépo lọ́jà ò jalè bí ẹni ó gbà lọ́wọ́ ẹ̀. Kí lẹ̀ ń encourage? Mo rọ ọmọ yahoo kan ńjọ́ kan, ẹnìkan sọ pé àwọn máa fọlọ́pàá mú, ó ní ọlọ́pàá na our person. Ṣé rọ́tọ̀ ní káyọ̀ síyàn lọ́rùn, ọ̀tọ̀ ní ká fipá gba nǹkan. Ẹ bá torí pé situation Nàìjíríà ẹ wá continue irú ìwà báyìí, tàbí economy ò da, ẹ̀yin nìkan kọ́ ló mú o. Ara ń kan àwọn ènìyàn. Ẹ má harass àwọn èèyàn mọ́, ẹ má embarrass àwọn èèyàn. Ẹ má jẹ́ kó lóòótọ́ kó má di aláìṣẹ̀, kẹ́ ẹ má dìlé ẹni tó yẹ kẹ́ ẹ ní kó máa lọ nítorí àti rí nǹkan gbà lọ́wọ́ ẹ̀. Kẹ́ ẹ má mú àwọn ọmọ tó wà lóríta, kẹ́ ẹ má mú wọn lọ gbowó lọ́wọ́ àwọn onímọ́tò. Ẹ ń ba institution yẹn jẹ́ ni. Character yìí ó máa useless ìṣe agbófinró lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wo báwọn òyìnbó tẹ́ bá ti ń wo fíìmù wọn lásán. Ẹ wo bí wọ́n ṣe ń arrest. Ẹ wo báwọn ti orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń lé mọ́tò. Ẹ já mọ̀ yàtọ̀ láàrin tout àtọlọ́pàá, àtàgbèrò, àtàwọn ajagunbalẹ̀. Ẹ respect ara yín náà. Ẹ respect iṣẹ́ agbófinró, wọ́n ń wò wá káàkiri àgbáláyé. Kí ló dé? Ẹ má fagídí gba nǹkan lọ́wọ́ àwọn èèyàn. Èyí tẹ́ ẹ ṣe pẹ̀lú ọmọ yẹn, ó kù díẹ̀ káàtó. Ẹ wá dúró gbogbo yín. Ṣó yẹ kí ọlọ́wọ́ agbófinró instead kẹ́ ẹ ní kọ́ ọmọ yẹn gbé báàgì ẹ̀, tẹ́ ẹ bá tiẹ̀ fẹ́ ní kó ní ìsó police station, ẹ tí yẹ báàgì wò, ẹ tí mọ̀ bóyá nǹkan kan wà nú ẹ̀. Ìtó yẹ kẹ́ ẹ yẹ̀wò lójú gbogbo èèyàn. Ẹ ṣe bí ẹni tí ò kọ́ṣẹ́ mọṣẹ́. Táwọn èèyàn bá wá ní nǹkan báyìí ló wà ńbẹ̀, ẹ wá ní kó fi mọ́tò ẹ̀ lẹ̀ kó ń sùn lágọ̀ọ́ ọlọ́pàá kí gbogbo yín wá tẹ̀lé torí ó lè fẹ́ sá. Ó mọ̀ yàtọ̀. Kí ló dé tẹ́ ẹ̀ disgrace institution yẹn? Ẹ tí yẹ báàgì wò, kọ̀rọ̀ lẹ ti fẹ́ lọ yẹ̀ wò. Lẹ ti bẹ̀rẹ̀ sí fẹ́ máa brutalize ọmọ ọlọ́mọ. Torí kíni? Ẹ jẹ́ ẹ stop ṣíṣe ayé bí ìgbà táyé ayé yẹn ti bàjẹ́. Ayé wa ò ní bàjẹ́ lágbára Ọlọ́run. Àwọn táyé wọn bá ti bàjẹ́, kò sí wà burú tí wọn ò lè wù. Ẹ má bàṣẹ agbófinró jẹ́. IG bàbá wa dìísù. Ẹ kú iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe. Èèyàn rere tẹ́ ẹ remain. Ẹ jẹ́ ká rí nínú iṣẹ́ yìí o. Task ńlá leléyìí o. Torí àwọn tí ẹ kó sí abẹ́, tí ẹ bá ní àǹfààní àti gbọ́ ọ̀rọ̀ aráàlú, kò gbọdọ̀ tún dìgbà tí aráàlú bá dìde tó bá sú wọn sí àwọn ọlọ́pàá pé ìjà tí wọ́n fi ń jà wọn yìí tó, kì í ṣe láti bọ́ ọlọ́pàá fa wàhálà o, ṣùgbọ́n láti ẹ̀kan ti jáde pé ọlọ́pàá o, ìtẹ́ ń ṣeré o. Kàn jáde bẹ́ẹ̀ lásán lórí social media. Irú èyí tẹ́ ẹ rí yìí kò dáa. Ó ń bà wá lórúkọ jẹ́ ni. Ẹ má jẹ́ kó dìgbà tí aráàlú náà bá ń padà kọjú padà sọ́lọ́pàá tí wọ́n bá ń bínú pé ẹni tí ìyà bá ń jẹ bí ewúrẹ́ ni, tẹ́ bá lè kan ògiri yóò bínú padà ńjọ́ kan o. Nígbà ọlọ́pàá bá ń threaten èèyàn, tẹ́ ń threaten irú boy yẹn, tí boy yẹn bá ní kill me now, tí wọ́n bá yìnbọn fún, kẹ́lẹ́ rò pé yóò ṣẹlẹ̀ láàrin èrò. Tí omi ti lè mọ̀ gógóró yóò nú wọn. Kínú sì bí. Ẹ ní ṣiṣẹ́ ṣe o. Mo kí gbogbo ẹ̀yin agbófinró gidi tẹ́ ẹ ní bẹ̀rù Ọlọ́run, ẹ jèrè ọmọ yín o. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ kọ̀, tẹ́ ẹ ní bẹ̀rù Ọlọ́run, tó jẹ́ wípé àtirówó lẹ̀ ń lé, báyé yín ó ṣe bàjẹ́ lẹ̀ ń lé, tipátipá lẹ fi ń gba nǹkan ní nǹkan mọ́ tiyín, ẹ jèrè ẹ̀. Bitter Truth lè tó ti wà lórí ìkànnì Jùgbà Master. Àdáko yẹn tó bá tàbà ní kó lọ ṣàtúnṣe. Ṣeun Agboola lórúkọ tèmi. Ẹ ṣé.